gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kọ́ má dà kọrin o. gbàgede àṣà ni, gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. Kádì koroba o, kádì sùkú, kádàdì múlẹ̀ o. Bẹ́ẹ̀ni Ojú sọ́kọ kẹfẹ̀sán yan bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ fàṣà kọ́mọ. Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Etí mi ò di. Gbàgede àṣà lètò ọ̀hún, ẹ̀yin gbẹ̀tí ẹ kú àlejò afẹ́fẹ́ o. Bẹ́ẹ̀ ni kádi korobá kádi ṣùkú kádàdì mọ́lẹ̀ kọjú sọ́kọ kẹ̀m̀bẹ̀ sányán bàbá aṣọ ìró àti bùbá lára àṣà Yorùbá ni. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí bẹ́ẹ̀ ni kárí ni ká. Gbogbo ẹ̀yin olólùfẹ́ yèyé gbàgede àṣà ẹ mà kú àlejò mi. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Ẹ kú àmójúbà mi lọ́ọ̀dẹ̀ yìí. Ẹ kú àmójúbà ètò gbàgede àṣà padà wọ́n ní tí a bá ti ríra ti pẹ́ ẹ kú àti làákíra ẹni. Ibi kíkí ni Yorùbá tí mọmọlúàbí ẹ̀dá. Mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín nílà tòun ti wọ̀ oòrùn, mo kí yín jákèjádò àgbáńlá ayé gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá. Ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ ayélujára wa Facebook, àtẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ ayélujára kan náà tí wọ́n ń pè ní YouTube. Mo kí yín, mo lù yín lọ́gọ̀ ẹnu o, ipá ò ní pín yín, ẹ̀ ní mórí búṣu ẹnu, ẹ̀ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè. Gbàgede àṣà lètò eléyìí níléeṣẹ́ rédíò Àdùn, iléeṣẹ́ rédíò méjì péré òun ní ń bẹ nílùú Ẹ̀gbá mọ́lísàbí agbòǹgbò àkàlà, iléeṣẹ́ rédíò Àdùn Sweet FM àtàwọn yòókù. Alálàdé máa wojú mi jọ. Ẹ wò ó, àní dènà pẹnu lónìí torí pé omi pọ̀ lámù. Ẹja ńlá méjì ni àwọn mi gbé láti ìlú Òwu, àwọn Òwu lábẹ́njọ. Wọ́n lára Òwu kì í ránró àwí ìmẹ́nu kúrò ní tòun. Nígbò bá tàkókò ní máa fi àwọn bàbá mi àwọn àgbà ọ̀jẹ̀, àwọn àgbàlagbà tí wọ́n bẹ lórí ètò yìí ní máa gbé wọn wọlé. Ṣùgbọ́n ká kọ́kọ́ ṣe fàárà náà nítorí pé ẹ ti mọ̀ wá lẹ́ni kó tó dànù pé ètò gbàgede àṣà yìí la fi ń ṣègbélárugẹ àṣà Yorùbá ní tó bá ti dé àṣà tiwantiwa, nítorí pé ọmọ Yorùbá ò ṣe fọwọ́ rọ́dà sẹ́yìn níbi gbogbo. Ètò yìí la fi ń ṣègbélárugẹ àṣà wa nílé lóko lódò lẹ́yìn odi wípé kí gbogbo àwa ọmọ Yorùbá ká pawọ́pọ̀ ká gbé àṣà wa lárugẹ, torí pé àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àgbájọwọ́ báyìí ni wọ́n la fi ń sọ̀yà. Wọ́n ní bọ́ká bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé, tí ṣèbí àti òjò là ń wọ́ rúrú bọ̀ lẹ́yìn ẹgbọ́n ta ní òdòdó dejò láàrin oko. Àìrìnpọ̀ tẹ́ ẹ rí yẹn ní jọmọ ejò níyà. Béjò bá rìn pọ̀ kò sẹ́ni ó lè dúró dè wọ́n lọ́ngbọ́n, kò sọmọ náà tí ó jọṣẹ. Ni mo ṣe ń sọ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi, ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká gbé àṣà tiwantiwa lárugẹ, torí tẹnitẹni tàkísà ń ta àtàn ni mò ń wí. Ètò yìí la fi ń gbàlejò lọ́balọ́ba baálé àwọn ọ̀tọ̀kùlú ìlú nítorí pé báyìí là ń ṣe ńlẹ̀ wa. Ìwọ bòmíì ni o, ẹ wò ó mò ń bọ̀ náà.
àṣà Yorùbá gba ìyógbẹ̀yẹ, èdè Yorùbá dùn sọ, àpọ́nlé ń bẹ́nu èdè Yorùbá. Ẹ wò lábala àṣà àdáyébá àwọn baba ńlá wa lónìí tí ń sọ fún yín ni pé èdè abínibí yẹn máa sọ sáwọn ọmọ yín, nítorí pé èdè abínibí ẹni ó máa ń ṣàǹfààní fún èdè àkọ́kúntẹni míì. Bí mo bá fẹ́ kọ́ èdè Faransé tàbí mo fẹ́ kọ́ èdè Gẹ̀ẹ́sì tí wọ́n sì gbọ́ lágbọ̀ yanjú, èdè abínibí mi ló gbọ́dọ̀ kọ́kọ́ ṣáájú. Bí n bá ti gbọ́ èdè abínibí mi tó jẹ́ ti Yorùbá, yín tún gbọ́ èdè àkọ́kúntẹni míì, torí pé nínú èdè abínibí ti Yorùbá èmi ti mọ̀ wípé ìkòkò ni wọ́n ń pè ní pọ́ọ̀tì, pléètì ni wọ́n ń pè lábọ́. Èmi ti mọ̀ pé ibùsùn ni wọ́n ń pè ní bẹ́ẹ̀dì. Mo mọ̀ pé tìmùtìmù tá a fi rọrí ni wọ́n ń pè ní pílò. Ṣé mọ̀ pé yóò ṣàǹfààní fún mi bí n bá tún fẹ́ kọ́ èdè míì mọ́nú èdè mi tiwantiwa. Ẹ wò ó, ẹ jẹ́ á gbé èdè wa lárugẹ, ẹ jẹ́ á máa sọ sáwọn ọmọ wa, ká máa sọ sáwọn ògo wẹrẹ wa. Ẹ jẹ́ kí wọ́n ṣèdè Gẹ̀ẹ́sì tán bá wà níléèwé, ṣùgbọ́n tán bá ti délé, ẹ jẹ́ ká máa sọ èdè abínibí wa sí àwọn ọmọ wa kí wọ́n lè gbọ́, nítorí ọjọ́ ewu. Bí ọ̀rọ̀ kan bá ń bẹ tá a fẹ́ sọ fáwọn ọmọ wa láàárín àwọn tí kì í ṣe ẹ̀yà wa tí wọ́n ń ṣe lédè wa, tá a bá ti sọ èdè wa sí wọn kí á pa wọn ò gbọ́ wọn à ń wí, wọn ó sì ṣe kí ni, wọn ó ṣe ohun tá a fẹ́, á wà yọra wa kúrò nínú ewu. Ẹ wò ó, ẹranko ẹ̀dá ni ò ní gbédìí ẹ̀ ní ó pé tèdè òun bá wo. A ní ìlú tí wọ́n bá ti fẹ́ parun, àwọn orílẹ̀-èdè tí wọ́n bá ti fẹ́ parun, àṣà àti èdè wọn ni wọ́n máa kọ́ gbà lọ́wọ́ wọn. Tí wọ́n bá ti gbà lọ́wọ́ wọn tán, wọ́n parun nù. Ẹ wò ó, ẹ jẹ́ ń lọ oko bò mí mú bọ̀. Máa gbé yín wọlé sìn o. Ọ̀làjú ló jẹ́ àgbàgbé àṣà ìdílé wa, ṣùgbọ́n èmi sọ pé ọ̀làjú kọ́, àìmọ̀kan ló jẹ́ àgbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú láǹfààní tiẹ̀ tó mú wá. Ara ọ̀làjú lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń lò tí wọ́n ń pè ní fóònù. Bẹ́ẹ̀ ni àǹfààní tiẹ̀ ń bẹ. Ọ̀làjú láǹfààní tiẹ̀, ṣùgbọ́n àìmọ̀kànmọ̀kàn, àìlákìyèsí ohun tó tọ́ ni la fi gbàgbé àṣà ìdílé wa, tá a pa àṣà tiwa tì tá wá lọ mú àṣà láṣà tá a gbé wọ̀ bí ẹ̀wù. Ẹ wò ó, ẹ jẹ́ ń sinmi lórí ìyún, torí pé omi pọ̀ lámù mi lónìí. Mo ní àwọn àlejò pàtàkì tí wọ́n yàtọ̀ sí pátákó. Mo ní wọn nínú okuru nínú ilé pẹ̀lú mi níbí, tó jẹ́ èèyàn pàtàkì, bàbá àgbàlagbà, bàbá pàtàkì nílùú Òwu. Àwọn ni wọ́n jẹ́ alọ́jẹ̀ tìlú Òwu, Alhaji Babátúndé Àdìó. Bàbá ẹ bá ń kí gbogbo àwọn aráalé o. Àwọn ọmọ ìlú Ẹ̀gbá Mọ̀lúṣàbí fẹ́ gbóhùn yìí. Gbogbo ẹ̀yin aráalé o. Ẹ bá ń gbóhùn sí. Níbi tí ìjọba pé ti ń gbóhùn ọlọ́kùnrin lóbìnrin láìmọdé lágbà, ẹ kú ilé o, ẹ kú àmójúbà wa o. Bákan náà wọ́n jọ kọ́wọ́rìn wá ní o. Wọ́n ní ajá ìlọ kí kolokolo ẹ̀ ò gbélẹ̀. Bígbìn bá ti fà báyìí, ìkarahun ní láti tẹ̀lé ni. Bẹ́ẹ̀ ni mo ní ìwọ̀lé àlọ́jẹ̀ nínú ilé pẹ̀lú mi ń bí, Alhaji Rafiu Òní, ìwọ̀lé àlọ́jẹ̀. Ẹ bá ń ká àwọn aráalé. Mo kí yín o gbogbo aráalé, ẹ kú déédéé wòye o. Àwọn aráalé náà ń gbọ́, wọ́n ń dá yín lóhùn. Wọ́n ní a fẹ́ gbé yẹ̀wò ní tó fà á tí ó fi tó àkókò yìí ká tó yan ọba míì nílùú Òwu ti Abẹ́òkúta, nígbà tí kábíyèsí ọba Òwu àná tí wọ́n gbéṣẹ̀ tí wọ́n wàjà àìyan ọba míì. Gbogbo ẹ̀yin aráalé tẹ̀ ń gbọ́ wa, ṣe bá láǹfààní láti máa wò wá lórí Facebook kètèkètè náà la wà ń bẹ̀. Bẹ́ẹ̀ bá wá láǹfààní ẹ lè máa wò wá lórí ojú òpó YouTube ti Yèyé Gbàgede Àṣà. Bẹ́ẹ̀ bá ti lọ sórí YouTube yín Yèyé Gbàgede Àṣà TV, ẹ máa rí mi wò kètèkètè àti gbogbo àwọn ètò Gbàgede Àṣà. Èyí tí a mú wá láti lè ṣe rédíò Adùn. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló ń bẹ lórí ètò. Ní báyìí ká máa gbéyẹ̀wò ní tó fà á tí a ò fi ní ọba lẹ́yìn tí kábíyèsí ọba Olówu àná tí wọ́n fi gbéṣẹ̀. Bàbá, kí tiẹ̀ orúkọ Olówu àkọ́kọ́, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀nà. Ní ìlú Abẹ́òkúta, Olówu àkọ́kọ́ kí ló pẹ̀? Adéyanjú Pàwó. Adéyanjú Pàwó. Olówu mélòó ló ti wá jẹ nílùú Abẹ́òkúta? 13. Olówu 13. Ìwọ̀lé àlọ́jẹ̀, ǹjẹ́ ẹ lè kà á? Bóyá kẹ́ ẹ kà á fún mi, ìwọ̀lé àlọ́jẹ̀. Ẹ bá lè kà á fún mi láti orí Olówu àkọ́kọ́ dórí Olówu tá a jẹ gbẹ̀yìn yìí, ǹjẹ́ ẹ lè kà á fún mi? Bẹ́ẹ̀ni. Ó yẹ ìṣòlẹ̀ o. Ọba Adéyanjú Pàwó òun ni Olówu àkọ́kọ́ nílùú Abẹ́òkúta. Ọba Adéfowótẹ̀ òun ni Olówu ẹ̀kejì. Olówu ẹ̀kẹta ni ọba Adérìnmọ́lá Adéṣínà.
Olówu ẹ̀kẹrin òun ni ọba Adépégbà. Olówu ẹ̀karùn-ún ni ọba ọwọ́ òkàdé. Ọba Adésùnbọ̀ Dòsùnmú. Lẹ́yìn òun ni ọba Adésùnbọ̀ Adéṣínà. Ó ti di méje báwọn. Ọba Adélani Gbogboládé. Ọba Sàlámì Gbadélà Ajíbọ́lá. Ọba Adéwálé Oyègbadé. Ọba Michael Oyèlẹ́kàn. Ọba Dr. Ọláwálé Àdìsá Ọ̀dẹ́lẹ́yẹ. Lẹ́yìn àwọn ni ọba tó gbéṣẹ̀ yìí. Kí lorúkọ ọba tó gbéṣẹ̀? Orúkọ ọba tó gbéṣẹ̀ ni ọba Dr. Adégbóyèga Olúsọ̀yà Dòsùnmú. Olówu Kàngún Èrè àmì wàjà. Kábíyèsí, wọ́n ní ìdílé mélòó ló wá ń jẹ ọba Lówu Abẹ́òkúta? Mẹ́fà ni bàbá. Ẹ bá mi sọ káwọn aráàlú ó gbọ́. Mẹ́fà yẹn ẹ bá mi súnmọ́ gbohùngbohùn dáadáa. Mẹ́fà ni ọba tí ń jẹ Lówu, ilé tí ń jẹ ọba Lówu mẹ́fà ni wọ́n. Ìdílé wo wá ni ọba Olówu tó gbéṣẹ̀? Ìdílé wo ni wọ́n ti jáde? Ìdílé Amọ́roro bí ọjọ́. Ṣé ìdílé Amọ́roro tí wọ́n ti jáde òun tó ti jẹ́ pé àwọn ni wọ́n jọba gbẹ̀yìn tí wọ́n gbéṣẹ̀, ṣé ìdílé wọn náà tún láǹfààní àti jáde dupò ọba nílùú Òwú Abẹ́òkúta? Ìdílé mi ló máa lọ. Ìdílé mi ló tún máa lọ. Mo ń gbọ́ alọ́jẹ̀ Òwú. Èmi sì máa ń gbọ́ ọlọ́jẹ̀. Ṣé lára àwọn ọlọ́jẹ̀ ti Òwú náà ni alọ́jẹ̀ Òwú ni? Kí ni ìtumọ̀ alọ́jẹ̀ Òwú? Rárá o, kò papọ̀ mọ́ra wọn. Kódà eégún gan gbọ́dọ̀ wà gbolé àlọ́jẹ̀. Ìlú àgbọ̀dọ̀ ti pàrọ̀kẹ̀rẹ́. Ẹ ṣáwó. Orúkọ àlọ́jẹ̀ orúkọ oyè ni. Ẹ ṣáwó. Kí ni ìtumọ̀ àlọ́jẹ̀? Ìtumọ̀ àlọ́jẹ̀ ni pé nígbà tí Ọbàtálá tó ṣe Òwú lẹ̀, àbúrò ẹ̀ ni Adégbóyèga. So nígbà tó wá rìnrìn àjò, tó Ọbàtálá rìnrìn àjò pẹ̀lú àbúrò ẹ̀, nígbà tó máa padà lẹ́yìn ọjọ́ mẹ́sàn-án, àlọ́jẹ̀ nìkan ló padà, kò tí ì di àlọ́jẹ̀ ńgbà yẹn o. Ẹnìkan ṣoṣo tó padà nígbà náà. Òun ni ó di àlọ́jẹ̀. Nígbà tó wá dé ní ọwọ́ àárọ̀, ó wá ti rẹ̀ púpọ̀. Gbogbo rẹ̀ wá pele lórí wọn pé níbo ni bàbá wà, níbo lọ Bàtálá wà, níbo lọ lẹ́yìn kan wá tó pa. Ẹni tẹ́ ń bi léèrè ọ̀rọ̀ yìí ó ti rẹ̀ ẹ́. Ẹ jẹ́ kó jẹun ná. Kí ni ó jẹ? Kí làá fún jẹ? Ẹni tó ti lọ bọ́ Bàtálá jẹun. Tí oyè àlọ́jẹ̀ ti wáyé nù. Kí wá ní iṣẹ́ àlọ́jẹ̀ nílùú Òwú Abẹ́òkúta? Iṣẹ́ àlọ́jẹ̀ ni pé láti sọ Olówu tuntun di Olówu. Báwo la ṣe ń di Olówu? Báwo la ṣe ń di Olówu? Ọwọ́ àlọ́jẹ̀ ló wà. Ó dá ẹjẹ́ ìṣe báyìí, ìdílé mélòó ló ti jẹ àlọ́jẹ̀ nílùú Òwú? Ìdílé kan ṣoṣo náà ló ń jẹ́ kó sí. Ìdílé wo wá ni ká sọ pé ìdílé yín nìkan ló ń jẹ nílùú Òwú? Àlọ́jẹ̀ mélòó la ti jẹ lóhùn? A ti jẹ àlọ́jẹ̀ á ti tó 8. A jẹ́ pé àlọ́jẹ̀ kèló lẹ́yìn jẹ́? Àlọ́jẹ̀ 8 lèyìn jẹ́. Àlọ́jẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ lẹ́yìn jẹ́ nílùú Òwú. Ìwọlé àlọ́jẹ̀. Kí ni ìtumọ̀ ìwọlé àlọ́jẹ̀ bàbá wa? Ìwọlé àlọ́jẹ̀ ni àwọn tó ń bá àlọ́jẹ̀ ṣiṣẹ́. Torí àlọ́jẹ̀ ò lè dá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àlọ́jẹ̀ ò lè dá iṣẹ́ yẹn ṣe láì jẹ́ pé ó ní olùrànlọ́wọ́. Olùrànlọ́wọ́ ni ìwọlé àlọ́jẹ̀ jẹ́ fún àlọ́jẹ̀. Olùrànlọ́wọ́ ni ìdílé mélòó ló ń jẹ ìwọlé àlọ́jẹ̀ lóhùn? Ìdílé ọmọ àlọ́jẹ̀, ilé àlọ́jẹ̀ náà ló tún gbọ́dọ̀ jẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ àlọ́jẹ̀. Ìṣe pé bóyá wọ́n wá láti táwa jẹ ìwọlé àlọ́jẹ̀. Ó dáa, ẹ jẹ́ ìṣe báyìí, ọba mélòó wá ni àlọ́jẹ̀ ti lògbó nílùú Òwú Abẹ́òkúta? Ọba mélòó ló ti jẹ lójú àlọ́jẹ̀ Òwú tí àlọ́jẹ̀ Òwú tó ti lògbó? Ẹ̀yin ni o. Ọba tí àlọ́jẹ̀ ti jẹ. Tó ti jẹ lójú àlọ́jẹ̀. Tó ti jẹ nígbà tí Abẹ́òkúta ti ṣẹ̀. Láti ìgbà tí àwọn. Nígbà tẹ́yìn ti jẹ àlọ́jẹ̀ bàbá, ọba mélòó lẹ ti lògbó báyìí? Ó ti di 2. 2 nígbà tẹ́ ti jẹ àlọ́jẹ̀. Á jẹ́ pé kò ì pẹ́ náà tẹ́ jẹ àlọ́jẹ̀. Bí ọdún kelòó rè tẹ́ ti jẹ àlọ́jẹ̀ Òwú? Lọ́kàn bí ọdún bíi
ìwọ̀lé mo kọ́kọ́ jẹ ìwọ̀lé àlọ́jẹ̀ fún 19 years. Kẹ tó wá jẹ àlọ́jẹ̀. kí n tó ṣe wá jẹ àlọ́jẹ̀ láti bí ọdún méje. Bọ́mọ ò bá tàn á bàrọ̀ bá náà ni bàbá àtọ̀ tó ṣe bí òwe ẹ̀yin àgbà. Ẹ wò ó ibi tá à ń lọ gangan rè bàbá mi àlọ́jẹ̀ wọ́n ló ń pẹ́ ó ń dọṣẹ. Gẹ́gẹ́ bí àṣà wa ìwé ìwòyí ó máa ń pẹ́ ó ń dọṣẹ. Kí ló dé tó fi pẹ́ báyìí tó pẹ́ tó yìí ká tó lè jọba Olówu míì láti ìgbà tí Olówu Ọ̀gbọ́n èrè àmì ìwò àjà tó gbéṣẹ̀ ó mà ti fẹ́ ń lọ bí òṣùpá mẹ́ta báyìí á ti ju bí oṣù mẹ́ta lọ tí Olówu gbéṣẹ̀ nílùú Abẹ́òkúta. Kí ló dé tó fi pẹ́ tó báyìí ká tó jọ Olówu míì? Kò pẹ́ rárá. Ẹ bá ń gbẹnu sí. Kò pẹ́ rárá. Ẹ ìṣúnlẹ̀. Nítorí pé oyè ọba kì í ṣe oyè takàndẹ̀ takamú. Nígbà tí ìtẹ́ ọba bá ṣòfò àwọn afọbajẹ aránṣẹ́ sí ìdílé tó kàn ẹ fún wa lọ́mọ ọba tó fẹ́ jókòó sórí ìtẹ́. Ẹ rántí pé nígbà táwọn afọbajẹ ránṣẹ́ yẹn ẹnìkan ṣoṣo làwọn afọbajẹ béèrè o. Ẹ wá wò pé ìdílé ọba ọmọ ọba ti pọ̀. Wọ́n ti pọ̀ báyìí kan jáde. Wọ́n ti pọ̀ rẹpẹtẹ so wọn láǹfààní àti jáde kò sẹ́ni tí ò nẹ́tọ̀ láti jáde. Èmi náà lè jáde. Efi ẹni tí ò bá jáde inú ọmọ ọba àtúnkàsọ́ máa lè. O gbọ́dọ̀ jáde kó jẹ wá kẹjọ wá mójútó torí tẹ̀yìn ní ìtẹ́ bàbá ẹni. So àwa fún ọ láyè láti pé kẹ́nìkan máa pa ọ̀ jẹ́ ń gbọ́ wọn ò jẹ́ ń dá sí bàbá bàjẹ́ kó ń gbọ́ ní ìbà dá sí. So ó gbàsíkò ó gbọ̀ngbọ́n olórí ẹbí àṣiṣẹ́ púpọ̀ láti mú àwọn tó rí pé ó tó bẹ́ẹ̀. Nígbà tẹ̀ tí wàá sọ wọn báyìí bí wọ́n ti mọ́ mu ìwà báyìí. Ẹ máa gbọ́ ẹ̀mí sùúrù. Nígbà tí wọ́n bá àwọn afọbajẹ́ bá wá àwọn oṣẹ́ mọ̀ nígbà táwọn afọbajẹ́ béèrè wípé ẹ fún wa lẹ́nìkan. Táwọn òwà rí kọ̀ǹsẹ́tọ̀ ọ̀rẹ́ nìkan mú jáde. Lápẹ́ ni mẹ́jọ ẹ̀wù básìkò ṣe ń lọ o. Ẹnu ètí ìkò. Ẹnu òkò sórí ẹnìkan. Tọ́wọ́ wá rí i pé àwọn 5, 6, 7, 8 ni ajẹ́ ọmọ ọkọ ni wọ́n. Kò sẹ́ni tó lè sọ àwọn mẹ́jọ wọ́n tọ́ sórí ìtẹ́ yìí. Wọ́n tọ́ sórí ìtẹ́ yẹn. Bàbá mi àlọ́jẹ̀ bí n bá gbọ́ yín yé dáadáa láti ìgbà tẹ́ tí ń bá ọ̀rọ̀ òun bọ̀ kí ni òun wọ̀ mí ńlá kí ẹ̀mí ara. Ẹ ní ẹ̀yin ni bàbá Olówu. Àlọ́jẹ̀ ni bàbá Olówu. Ẹ̀yin lẹ̀ ń dádé f'Olówu. Gbogbo Olówu tó bá máa jẹ àlọ́jẹ̀ ló jẹ́ bàbá wọn. Nígbà bá sì jẹ́ bàbá Olówu mo lè fà kan yọnú àwọn ọmọ mi pàtàkì jù eléyìí tí mo fẹ́ràn jù mo lè fi díẹ̀ jókòó kí n gbádélé lórí ebe yìí ni bàbá Olówu. Sórí ńgbà tí ìtẹ́ bá ti ṣòfò àlọ́jẹ̀ ò gbọ́dọ̀ dà sí bọ́n òun náà ṣe ń mọ́ Olówu. Kí ló dé? Kò gbọ́dọ̀ yàn. Ebe yìí ni bàbá Olówu. Ìgbà tó bímọ tó pọ̀ ó gbọ́dọ̀ sí lẹ́yìn ẹnì kankan. Ṣùgbọ́n yóò lẹ́ni tẹ́ ẹ fẹ́ràn jù. Kò sẹ́ni tó gbọ́dọ̀ fẹ́ràn fáwọn mẹ́fì gbogbo wọn lẹ̀ kí wọ́n máa lọ fà. Tọ́ bá wá fà tán wọn bá lè fà tán lágbolé wọn àwa kó wọn fàfọ̀bàjẹ́. Ṣé gbogbo àtọ́ bá ń dúró sọ̀rọ̀ Olówu tó ń do Olówu yìí àlọ́jẹ̀ ò gbọ́dọ̀ dà sí. Complete neutral. Níbi tó bá pàdé àwọn afọbajẹ lọ́nà kò gbọ́dọ̀ bì pé mo lẹ bá dé. Kò tún gbọ́dọ̀ béèrè pé báwo lẹ ṣe bá dé o. Ó dáa ẹ jẹ́ kí àdúrà ẹ̀ ní wípé Ọlọ́run á yẹnire fún wa o. Kábíyèsí Elédùmarè. Ẹ jẹ́ wá ṣe báyìí báwo la ti yan ọba nílùú Òwu Abẹ́òkúta ṣé Ifá ní yan ọba fún wa ni. Bẹ́ẹ̀ni Ifá ní yan ọba fún wa. Gbogbo ẹni máa ṣàlàyé fún ẹ. Fún yín. Sórí ní ìdílé kọ̀ọ̀kan ní ìdílé ọba kọ̀ọ̀kan wọn ní Ifá tiwọn wọn ní adé tiwọn wọn ní gbogbo nǹkan tó ń fi ń jọba nídìílé wọn. Sọ́ngbà tí ìdílé bá wá di pé ó kàn yín tẹ́ni méjì mẹ́ga mẹ́rin bá ń dùn àgbàdo àgbàbọ̀ á já mọ́ ẹnìkan lọ́wọ́ o. So ẹni tó wá já mọ́ lọ́wọ́ yìí gbọ́dọ̀ tó bá jẹ́ nǹkan 4, 5 wọn ń fà. Àwa pé Ifá jẹ́ pé Ifá alé wọn kì í ṣe tó wó Ifá alé tiwọn o. Ifá alé wọn gangan ni wọ́n máa fi. Ní wọ́n máa pé ta ni ká mú nínú àwọn eléyìí o. Ní Òwu gangan ṣé Ifá la fi ń yanba ni àbí. Olóhùn ṣàlàyé fún ẹsẹ̀. Ṣé mọ̀ pé ilé wọn ti dífá? Bẹ́ẹ̀ni. Ifá alé wọn ni kì í ṣe Ifá Òwu o. Ifá àwọn ti bá wọn pò títí ó ti mẹ́nìkan. Tó ò bá rí ẹnìkan mú tàbí àwọn afọbajẹ ẹnu ẹbí ni o. Kò tó ti pé ẹ kò nífá ẹ má kò nífá ẹ kò nífá ẹ má kò nífá àkó wọn lọ bá àwọn afọbajẹ. Tábà kó wọn dọ́dọ̀ àwọn afọbajẹ. Afọbajẹ wa mẹ́nìkan ṣoṣo. Afọbajẹ lẹ́tọ̀ọ́ àti mú yàn kan. Ẹnìkan ṣoṣo ló máa mú o. Ṣé mo pẹ́ tí kókò kan tẹ̀ kó wẹ̀ tó fún ọmọ ọba ni wọ́n? Bẹ́ẹ̀ni. Tó á mẹ́nìkan. Ẹnìkan tó bá mú ìyẹn ló wá kètò kíjọba náwó sí kí gbogbo yẹn tó máa lọ. Ẹni tí wọ́n ìjọba bá fọ́ sí gbogbo ètò bá dúró pátápátá ìyẹn náà máa fà lálọ́jẹ̀ lọ́wọ́ gbà. Tí wọ́n bá wá yarí pé tẹ́ mú àwọn òfin ńkọ́. Ta ni wàá wí bẹ́ẹ̀? Àwọn ọmọ ọba tó kù.
ó ti kúrò lébẹ̀ ó ti dọ́dọ̀ àfọ̀bàjẹ́. ó ti wá dọ́dọ̀ àfọ̀bàjẹ́ àfọ̀bàjẹ́ ti wá mú ẹyọ. ló bá ti kúrò lẹ́yìn tó ti dọ́dọ̀ ọ̀dọ̀ àfọ̀bàjẹ́ níta àfọ̀bàjẹ́ bá tẹ̀sẹ̀ lẹ́ máa fara mọ́. èmi ti ẹ̀ lérò pé wọ́n ní ìbò ni wọ́n máa ń dì nílùú Òwu kí wọ́n tó mọ́ ọmọ yìí. ó ti kúrò ní ilé agboolé fẹ́. wọ́n ní mo sọ. mo náà mo ṣàlàyé fún ẹ. sẹ́wọ̀n ó ti kúrò lọ́dọ̀ ó ti kúrò ní agboolé nínú ilé ẹ̀yàn ọmọ ọba tẹ̀ ẹ ti kúrò ẹ ti kúrò àyín wa bá ẹ lè ṣe consensus nìyẹn. ẹ ti wá kó wọn sí ọ̀dọ̀ àwọn afọbajẹ́ láti pẹ́ máa ṣe primary. lọ́dọ̀ àwọn afọbajẹ́ láti ṣe ìdìbò. láti ṣe ìdìbò èmi náà gbọ́ wọ́n ní. àwọn afọbajẹ́ àwọn mẹ́jọ ni. mẹ́jọ láfọbajẹ́ Òwu. tẹ́sẹ̀ bá pé àwọn mẹ́jọ ni. ṣé mo pa àwọn mẹ́jọ yẹn kẹrìí àwa máa wò báwo lè ṣe jẹ́ ọmọ òye oníkàpọ̀ ọmọ òye àá máa sọ bóun ṣe jẹ́. láàárín àwọn mẹ́jọ yẹn ni oṣooṣù náà kí àwọn mẹ́jọ jọ sùn kọ́ kọ́ síbi kan náà. bẹ́ẹ̀ni. àwọn ìlú máa wá dìbò. láàdìbò. àwọn mẹ́jọ ìlú máa dìbò. tá a bá wá dìbò láàmú ẹnìkan nínú pé á dìbò yẹn mo fẹ́ fa ìbéèrè kan jáde bẹ́ẹ̀ ṣé ẹ wá rí i pé ó tako à ń dìbò yóò tako àṣà ìṣẹ̀dálẹ̀ Òwu nítorí pé wọ́n ní bọ́bọ̀ bàtàn ní láti bárò bàbá tó bàbá tán ìhun táwa gbọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí wọ́n fẹ́ dá Òwu sílẹ̀ ilẹ̀ Òwu ní gbogbo ibi tá a kọ́ tó débi tá a tọ̀ dé wọ́n ní Ifá ní Asunkúngbadé àkọ́kọ́ ni wọ́n fi tẹ̀lúdó fún. Atẹ̀lúdó yàtọ̀ kéèyàn jọba. bẹ́ẹ̀ni. nígbà tí Asunkúngbadé fẹ́ jọba àdájé fún ni àpè fáàpè nǹkan kan bàbá ìyá ẹ̀ Odùduwà ló gbadé ṣeré jọ́nà ọmọ ìmọ̀ àwọn láìka adé yìí ó dé fún ọ̀rọ̀ fáwọn ìṣẹ̀lẹ̀. kò sí fáńbẹ́ o. nígbà tó wá délé síyàwó délé ló gbà ẹ̀wọ̀n tí bàbá fún mi tó wá jẹ́ fọ́pọ̀ ẹ̀ Ọbàtálá lọ́kọ ẹ̀. ó dáa kíní ọ̀hún ti ń dùn bọ̀ ó ń dùn ó ń dá o ṣé gbogbo wa ti ń gbọ́ bóyá àpéfá sí ọ̀rọ̀ àńjọba lóhùn bóyá àpéfá wọ́n ní Ifá ò tiẹ̀ ní nǹkan kan ṣe lórí ẹ̀ nítorí pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà Asunkúngbadé a ò pé fáṣe ká tó dádé fún un gẹ́gẹ́ bí ìtàn ti sọ ṣùgbọ́n ẹ mọ̀ fáwa oníròyìn wọ́n ní làwa máa kọ́kọ́ gbọ́ ká tó gbé wá bẹ́yìn bàbá ńlá wa ẹ ṣeun mo ní wọ́n ní ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí èmi mà tún gbọ́ wọ́n nìkan bàbá mi wọ́n ní Àlọ́jẹ́ wọ́n ló ní àwọn ọmọ oyè tiẹ̀ tó fẹ́ jọba lówu wọ́n lábọ̀rì Òwu náà wọ́n lóun náà láwọn ọmọ oyè tiẹ̀ tó fẹ́ fà kalẹ̀ kódà wọ́n tún parọ́ kàǹkà kan mọ́ bàbá wa Olúṣẹ́gun ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ Ògúngbùngbò ẹbọra Òwu alùgbò àkejì bàbá Ìyábọ̀ fúnra ẹ̀ wọ́n parọ́ kan wọ́n mà ní bàbá náà tún ní ọmọ oyè tiẹ̀ tó fẹ́ fà kalẹ̀ wọ́n ní gbogbo yín wá ń dùn pé èmi ní ń fa Olówu kalẹ̀ èmi ní ń fa Olówu kalẹ̀ Alọ́jẹ́ ní èmi ní ń fa Olówu kalẹ̀ àwọn Ọbásanjọ́ lèmi ní ń fa Olówu kalẹ̀ Abọ́rẹ̀ ní irọ́ o èmi ní ń fa Olówu kalẹ̀ ẹ̀dàkùn bẹ́ẹ̀ bá padà wà lólówu fà kalẹ̀ sí ẹni wá fà mí kalẹ̀ báyìí. òun náà lè fi ṣàlàyé pé Olówu gbọ́. mo gbọ́ ni wọ́n ní ó yẹ wá bá wa tàn mọ́lẹ̀ sí. ó ṣe rírì mo ti sọ ṣáájú pé Àlọ́jẹ́ ò gbọ́dọ̀ sí lọ́gbẹ́ ń gbọ́ ọmọ oyè báwo ṣe fẹ́ fọmọ oyè kalẹ̀. àwọn tó kù lè wà ń bẹ̀. màá gbọ́ kò ṣeé ṣe k'Àlọ́jẹ́ fọmọ oyè kalẹ̀. ìfọ̀ngàn ìran Àlọ́jẹ́ gbọ́dọ̀ kọ̀ǹtẹ́sì fún gbọ́n mo fẹ́ di Olówu gbogbo ìran Àlọ́jẹ́ láyé lọ́rùn nẹ́tọ̀ débẹ̀. ṣùgbọ́n Abọ́rẹ̀ tẹ mẹ́nu kan Abọ́rẹ̀ kò nẹ́tọ̀ lákòóso tó kàn lọ Abọ́rẹ̀ láti fọmọ oyè tó pé ẹ̀yìn Àlọ́jẹ́ l'Abọ́rẹ̀ wà o. ta ló ń bá Àlọ́jẹ́ bọ́ rẹ̀? Abọ́rẹ̀ Òwu ni o. Àlọ́jẹ́ òun bọ́ rẹ̀ Àlọ́jẹ́ òun ṣe tutù Àlọ́jẹ́ òun ṣe. ṣùgbọ́n bàbá Ìyábọ̀ lè fa ọmọ oyè kalẹ̀. bàbá Ìyábọ̀ ò lè fọmọ oyè kalẹ̀ ṣùgbọ́n ó wà nú àwọn afọbajẹ́. nú àwọn afọbajẹ́ ni bàbá wa ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè. òun ló lórí wọn òun alága wọn ìfìtà bá dé àwọn mẹ́jọ yẹn tí wọ́n bá dìbò wọn bá jẹ́ 4-4 àfi tí Balógun ka méjì lẹ́sẹ̀kẹsẹ̀. Balógun ní ìbò méjì lẹ́sẹ̀kẹsẹ̀. kábíyèsí bàbá Ìyábọ̀. tó bá ti lè jẹ́ 4-4 tó bá ti draw àǹdílẹ̀ méjì. bàbá ti lè dì báyìí mẹ́rin bí torí ẹ̀ jáde ńlé àti bàbá Ìyábọ̀ ka méjì láti ibi tó wà. kí Ọbásanjọ́ ka méjì kí wọ́n fi ìbò Ọbásanjọ́ ka méjì. tó bá ti draw nílùú Òwu. tó bá ti draw. ẹ wọ ẹ̀yin ará ilé ẹ wá bá wa dá sí kinní yìí o. tó bá ti draw. nìyẹn o. ó dáa ẹ jẹ́ ká ṣe báyìí káwọn ará ilé ó dá sí. torí pé lórí ètò Gbàgede Àṣà àìdá pa ká dákun ká sì dá jẹ. ó dáa mo fẹ́ béèrè yìí kó tó di pé
á lọ sí òkè lọ́hùn á wà pé nọ́mbà ṣé ó ṣeé ṣe kí obìnrin ó jọba lówu. kò ṣeé ṣe kò sí nù tán rí. kò sínú ìtàn rí ṣùgbọ́n ọmọ obìnrin. ọmọ obìnrin lè jẹ nígbà táwọn ilé bá ti fà á lẹ̀ ibi kò kọ lù ó dà ilé ilé fà á lẹ̀. bẹ́ẹ̀ ni 0901-246-8802 0901-246-8802 tàbí 0817-9201071 lẹ́ẹ̀fì pè wá sí tẹ́bí dá sétò tòní gbàgede àṣà lètò yèyé gbàgede àṣà náà ní bẹ lórí ètò ẹjẹ́ adókè lọ́hùn ká dá tọ́mì díẹ̀. ó ṣe ọmọ Lísàbí ọmọ Abẹ́òkúta ìlú ọlọ́lá ọmọ lẹ́sọ̀tọ̀ ọmọ Lísàbí. ṣó ń ṣe lọ bọ orin yẹn kọ́. ó yá já wọlé padà. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín gbàgede àṣà lètò eléyìí ibi tá a ti ń fi ọ̀rọ̀ jómítóró ọ̀rọ̀ pẹ̀lú bàbá mi àlọ́jẹ̀ ti ìlú Òwu Abẹ́òkúta. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi dá sétò ní 0901-246-8802 0901-246-8802 ẹ ní ìbéèrè kan tàbí méjì tẹ́yin náà fẹ́ béèrè lọ́wọ́ bàbá àlọ́jẹ̀ lórí bá a ti ń yan ọba Òwu ẹ̀yin náà lè dá sétò kẹ́ ẹ béèrè báyìí tàbí 081-7920-1071 tí ìpè bá ti wà níbẹ̀ kó máa wọlé. ní báyìí a gbọ́ wípé àwa tí ì rí ọmọ oyè lóhùn àbá àti rọ́mọ oyè ni. a ti sọ pé kò kà lọ́jẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀. ṣùgbọ́n àti ìrọmọ oyè náà. àwọn olóò mọ àgbọ́dọ̀ mọ yóò mọ. ẹ tí ì mọ̀ bóyá àti rọ́mọ oyè. ó dẹ̀ jẹ́ ń ṣe báyìí bàbá àlọ́jẹ̀ bẹ́ẹ̀ bá dá mi lóhùn yìí tún béèrè bí ẹ̀ló ẹnìkan ti wà lójú òkú ẹ̀ló kí lorúkọ ẹ káàsán kí lorúkọ yín ibùlẹ̀ tí ń gbè wá. ìpè yóò tọ́ dáadáa bóyá kí lorúkọ yín. ẹ ṣeun àṣẹ kí lorúkọ yín. ẹ ṣeun ìpè òun ṣe bákan ẹlòmíì wà ń bẹ̀ ẹ̀ló 0901-246-8802 0901-246-8802 kí lorúkọ yín ibùlẹ̀ tí ń pè wá ẹ bá mi kúrò ní rédíò yín tàbí kẹ́ ẹ yí lọlẹ̀ kí lorúkọ yín ibùlẹ̀ tí ń pè wá. ẹ wò ó tí ẹ bá fẹ́ pè ẹ kúrò ní rédíò yín tí ò gbèjì tàbí kẹ́ ẹ yí lọlẹ̀ pátápátá ká lè gbọ́ra wáyé 0817 ẹ̀lò kí lorúkọ yín ibùlẹ̀ tí ń pè wá. láti sábò mo ti ń pè yàn. kí lorúkọ yín. òwe bàbá mi ni o. kí lorúkọ yín. Ayọ̀ Pálére. Ayọ̀ Ọ̀pá. Lèrè. láti sábò. agboolé ń ṣàjọ̀dọ̀ wa àdàbọ̀. ní Òwu àbí. lóhùn àpàdépọ̀ Òwu. bóyá ẹ wá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá àlọ́jẹ̀ ṣọ́mọ ọba lẹ́yìn náà ẹ béèrè. Ibo ni selection process dé bàbá tiẹ̀ tí wàá sọ tẹ́lẹ̀ pé kò kà lọ́jẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ ẹ rí i pé mi àti wọ́n ń fà á lórí ètò látẹ̀ nǹkan bàbá ò ní mọ ibi tí selection àbí bàbá ẹ dáhùn. mi ò lè mọ bí selection nítorí pé mi ò gbọdọ̀ dà sí i. situation report ẹwọ ẹ máa lọ ẹ jẹ́ àgbà pé mí situation report báwo 081 ó yá 0817-290-1071 081-7920 ẹ̀lò kí lorúkọ yín. ẹ̀lò. Ibo lẹ ti ń gbè wá kí lorúkọ yín. ìpè ń re o.
Hello. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o? Fátímọ̀ láti ìlú Èkó. Ọmọ bàbá ni yín. Ẹ dákun ìbéèrè wo lẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá àlọ́jẹ̀? Ìbéèrè wo lẹ fẹ́ béèrè lọ? Ó yẹ béèrè. Ọ̀tọ̀ ń ṣe yìí, ìtọ́jú pé àlọ́jẹ̀ ò kan onímọ̀ kan àlọ́jẹ̀. Àbí? Bẹ́ẹ̀ni. Kí wọ́n mú ìwúlò àlọ́jẹ̀ ọkọ̀ nípa pé tó bá mú ọba tán, ọ̀tọ̀ ń pé wọ́n fẹ́ mú ọba òtítọ́ kan àlọ́jẹ̀ ń bẹ̀. Báwo ni wọ́n ní ọ̀rọ̀ ọba tí wọ́n ṣàlùkù? Ṣé tó bá mú ọba tán àwọn ọlọ́mọ àyàbí kí ni? Bàbá ti sọ tó bá jẹ́ pé ẹ̀ ń bá wa bọ̀ dáadáa láti bẹ̀rẹ̀. Bàbá ti sọ wípé iṣẹ́ àlọ́jẹ̀ ó yá ẹja sọ ẹ̀jẹ̀ kí. Tí wọ́n bá ti mú ọba tán iṣẹ́ àlọ́jẹ̀ ni wípé láti sọ ọba ọmọ oyè tí wọ́n mú wá yẹn láti sọ di Olówu. Iṣẹ́ àlọ́jẹ̀ ni á dẹ lóṣù 3 lọ́dọ̀ àlọ́jẹ̀ kó tó dolówu. Àlọ́jẹ̀ ló máa mọ́ba wọ̀ pè bí. Pátápátá. Àlọ́jẹ̀ àti abọ́ rẹ̀ ni ó ṣètùtù ọba. Àtàwọn ìlú wọn. Àtàwọn míì àwọn máa gbó àwọn bá máa gbó. Ẹ bá mi sọ torí bẹ́ẹ̀. Àwọn tó kẹ́rí tí ọba ti kẹ́rí tí àwọn ọmọ àwọn afọbajẹ tí wọ́n bá ti rí candidate tí wọ́n bá ti rí ọmọ oyè tó fẹ́ jọba. Ibi wọn yàrá pálọ̀jẹ̀ ògbó lájọ́ tán ti ń dì. Àwa rán ọmọ láàṣìn. Mọ láàṣìn náà gbọ́dọ̀ ràn bí lọ pe bàbá àlọ́jẹ̀ wá. Tí bàbá àlọ́jẹ̀ bá wá dé táwọn amọ́mọ yẹn àwọn ọmọ oyè wọ́n á fà lé àlọ́jẹ̀ lọ́wọ́ kódà ẹnu wọn ò gbà pọ̀ wọ́n rọ́mọ oyè. Wọ́n á sọ fún àlọ́jẹ̀ pé wo oṣù tuntun tó ṣẹ̀ṣẹ̀ lérè. Oṣù lé ìjàre oṣù lé. Àlọ́jẹ̀ wá wo oṣù tó lé o. Lẹ́yìn tálọ́jẹ̀ bá lò tán tálọ́jẹ̀ bá wo oṣù yẹn tán àlọ́jẹ̀ á ṣe wà pé onífá òwú olúwo ifá òwú. Olúwo ifá òwú. Tálọ́jẹ̀ tó mú wọn pé bí ifá ṣẹ̀ṣẹ̀ wà dá ifá òwú. Gbogbo tí òwú bá ní ká ṣe la máa ṣe o. La máa kúrò ńbẹ̀ pẹ̀lú wọ́pọ̀ bí tó bá ti ń wọ̀pọ̀ bí ó bọ́ sọ́wọ́ àwọn ọba màgbò. Àwọn ọba màgbò tún wà lẹ́yìn àlọ́jẹ̀. Ẹbí kan tó yẹn wà lẹ́yìn àlọ́jẹ̀. So bájọ́ máa tò bá ṣe ń tò lẹ́sẹẹsẹ. Iṣẹ́ àlọ́jẹ̀ ni kó báwo ni ọmọ ọba báwo ló ṣe ń di Olówu. Ó dẹ̀ máa lo oṣù 3. Ní ọ̀dọ̀ àlọ́jẹ̀. Ṣé ilé àlọ́jẹ̀ yẹn ni ọmọ tí ọmọ oyè tí a bá rí? À ń pè bẹ̀ ní Ìtàpá Olówu. Ó wà lókè àgọ́ òwú lẹ́gbẹ̀ẹ́ pálásì lókè àgọ́ òwú lẹ́gbẹ̀ẹ́ pálásì. Dàbí Ìtàpá Olówu yẹn ni mo ti wá bá yín nígbà tí a fi fẹ́ gbé yín wá sórí ètò. Ẹ mọ̀ kémi ìṣọmọ Abẹ́òkúta. Ìtàpá Olówu náà ń pè bẹ̀. Ibẹ̀ iná ṣe ń pè Ìtàpá Olówu náà ni pé ibẹ̀ lolówu ti ta. Ló ti ta jáde ló ti ta jáde ló ti fù jáde kábíyèsí Olódùmarè. 08172920171 08179201071 tàbí 0901246880. Hello, ta ló wà lójú òpó yìí? Kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń gbè wá o? Èmi ni Rasheedat Salisu láti Sábó. Láti Sábó, Mrs. Rasheedat. Ẹ lóyún tẹ́ ẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá. Ẹ̀kọ́ wọlé náà. Ó yá o. Ẹ sọ pé kò clear dáadáa nẹ́tíwọ́ọ̀kì ni mà. Ẹ ra máa kú ètò. Yes ma. Mọ́mí wa ẹ̀sọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ dájú wa tán wà níbẹ̀ yẹn. Kí ni ìtumọ̀ ìta olórí? Because ọmọ òwú lè ní kò dẹ̀ yé mi látijọ́ yìí. Ìta olórí. Nǹkan tó rọ̀ mọ́ ìta olórí ní òwú yẹn. Bàbá ẹ bá sọ́nbélé ń jà torí àwọn. Ìta olórí ó wà ní African Church lẹ́yìn African Church ibẹ̀ náà ni ìta olórí àdúgbò ni àwọn ẹbí kan náà ń jẹ́ bẹ́ẹ̀ àdúgbò tiwọn ló ń jẹ́ ìta olórí. Ìta olórí lẹ́yìn African Church. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀bọ̀n gbòòrò táwa ń sọ̀rọ̀ nípa ẹ̀. Kò ní nǹkan ṣe pẹ̀lú táwa ń sọ lọ́wọ́ yìí 09012468802. Ẹ wò ó bàbá ẹ jẹ́ ń béèrè ìbéèrè mi pé ìgbà wo wá ní àjọba ìgbà wo ni ká máa retí àtijọba ní ìlú Òwu Abẹ́òkúta? Mo ti sọ fún yín pé kò tí ẹ lójú tí ó ṣe ń kọ́ yín lójú kò ń kọ́ wa lójú ètò nígbà lórí ọmọ ẹ̀. Nígbà tí ìjọba ètò tó bá ti tọ́ bá àyìn náà lè máa gbé jáde nínú ìròyìn. Hello, kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ẹ káàsán, kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Táíwò ló fẹ́ láti ẹ̀ka jẹ. Táíwò látọjà àgbẹ̀, kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá àlọ́jẹ̀ Òwu?
Mo fẹ́ gbé program ẹ̀sìn ní wọ́n fẹ́. Ẹ máa bá wa bọ̀, ẹ ṣeun 0901-246-8802 tàbí 0817-9201071. Ẹ kú àgbà. Hello, kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá? Ta ló wà lójú òpó yìí? Kí ló kọ yín ibo lẹ ti ń pè wá o? Ẹ káàsán, kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá? Táwà láti Ọbántòkò, kí lẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá àlọ́jẹ́? Mo fẹ́ kí àwọn bàbá wa ní owó lè mí lọ́wọ́ ọkọ̀ wọn ní ìdí. Mo fẹ́ kí wọ́n ọ̀rọ̀ látàárọ̀ o. Kẹ́yìn náà pẹ̀lú ètò ẹ̀ṣẹ́ o bẹ́ẹ̀ sí àwọn wá. Ẹ ṣé o. Ẹ ṣé gan agbára, a dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ẹ ṣeun o, ẹ ṣeun. Ẹ wò ó dàbẹ̀ ń pé wọn ìrọ́mọyè ní Òwu. Bí bàbá àlọ́jẹ́ ti ń sọ látẹ̀ǹkan wọn ìrọ́mọyè lówu. Israel ṣe é kọlù àmẹ́. Bóyá kí wọ́n wá mú èmi ọmọ oyè rẹ o bàbá àlọ́jẹ́. Wá padà lọ ságbolé ẹni. Agbolé bàbá àlọ́jẹ́ mo ti wá. Bí n bá tiẹ̀ nílé Lówu, màá ya kílèmù bìkan. Àbí bó o ní? Èmi ti kílèmù àlọ́jẹ́ wọn ìjọba ní àlọ́jẹ́. Àlọ́jẹ́ ló máa jẹ bàbá ẹ sáré sọ. Yèyé àlọ́jẹ́ ló máa jẹ yẹn. Yèyé àlọ́jẹ́. 0901-246-8802 tàbí 081-792-01071. Wòmúwòmù ńlọrọ ń ké èyí tí ò bá ké wòmúwòmù á bòrò lọ ní 0817-9201071 tàbí 0901-246-8802. Ètò gbàgede àṣà ńlá fi ń ṣègbélárugẹ àṣà wa. Ṣé ìgbàgbé abala ìdálù ní ìṣèlú ńlẹ́lẹ́yìí níbi tí a ti ń gbé àwọn lọ́balọ́ba wá baálé-baálẹ̀ àwọn èèyàn pàtàkì àwọn alẹ́nulọ́rọ̀ nínú ìlú ẹ rí i pé òun náà là ń ṣe yìí à ń tàn mọ́lẹ̀ sí ẹ ló ń ta ló wà lójú òpó yìí. àwọn ìyá wa. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ìyá ọlọ́wọ́ ló láti gbé àtàwọn ẹni tí wọ́n tó fẹ́ tó bàbá wa lórí ìjókòó ẹ̀kọ́ sínú àwọn ẹ̀kú ètò. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣeun torí pé kínní ọ̀hún ti ń kásẹ̀ ńlẹ̀ wọ́n ti ń roka òfurufú báyìí wọ́n ní àwa máa lọ. Ẹ jẹ́ ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn èèkàn kòkò nílùú Òwu. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa ń tá a pè wọ́n tí wọ́n sì jẹ́ wa lágbára lọ́wọ́ Elédùmarè àgbáyé ti dògbó ẹ ti dàgbà ẹ dògbó àgbáyé á wá dalẹ̀ ẹ fọwọ́ páwú ẹ fèrègì jòbì èso ọmọ àjìnà fún yín jẹ ìta gbangba là ń gbégbé ajílé kege á máa bá yín nítorí pé ibi gẹ̀rẹ̀jẹ̀ báyìí là ń bá gbà èyí là máa bá ní gbogbo ìgbà lágbára lọ́wọ́ Ọlọ́run àṣẹ ẹ wà ní kánjú lọ lágbára lọ́wọ́ Elédùmarè mo dúpẹ́ gidigidi lọ́dọ̀ yín nítorí pé àwọn irú àgbà báyìí tá a lè pè tí wọ́n sáré jẹ́ wa wọn ò wọ́pọ̀ bá a ti kàn sí yín pé kíní ọ̀hún ojú ń kán wa ìlọ́ba Lówu bẹ́ẹ̀ ni ẹni yín wàá jẹ́ yín yèyé àṣà ẹ sì wá wọ́n ní adájọ́ mátà sí asọ̀rọ̀ máyè bírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ó yẹ ká wá rí ni o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ túbọ̀ pé fún wa lágbára lọ́wọ́ Elédùmarè ẹ wá bá ń jíṣẹ́ mi fún bàbá Ìyábọ̀ pé gbogbo ohun tí mo sọ yẹn wọ́n ní ni mo wí o ìmí ni rẹ o wọ́n dákun ohun ètí ìfẹ́ kúrò lábẹ́kúta báyìí o bá sì ń dùn mọ́ mi o ètí ìfẹ́ lu Èrúwà o ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa fèyí ṣe lọ lórí ètò gbàgede àṣà fún tòní ẹ lè pè mí lẹ́yìn ètò 08039722703 08039722703 tàbí 08028481850 08028481850 lẹ́ẹ̀fì kàn sí mi lẹ́yìn ètò fún ìpolówó ọjà lórí ètò yìí ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ yèyé gbàgede àṣà lórí YouTube ẹ kàn sí mi ńbẹ̀ Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfẹ́bí sínú kò ń jẹ àhún Ìbàràpá ni mí ọmọ àfibàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan Èrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o àgbẹ ní dájà àtiwá yòókù tún dọjọ́ mẹ́jọ ó dàbọ̀. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ẹ̀mú kan má dà kọrin o. gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé
àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. Kádì kóróbá o, kádì sùkú, kádàdí mọ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹfẹ́ sanyán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o, kárí ni ká pọ́n nílẹ̀ o, Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹgbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà kọ́mọ. Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Àjàyí ta tó kun ètò yẹn ò bẹ́ẹ̀. Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀.